Adekunle, and I'm here to inform you about Bayo Black TV show, your #1 channel for trending gist. Please subscribe. Don't forget to turn on your notifications. Thank you. I love you. Ẹ káàbọ̀ sí ìkànnì Bayo Black TV show. Ìkànnì náà ni tí máa ń mú wá fún yín ohun tí ó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Èyí ni bàbá wa Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho-ṣà níbi tí wọ́n ti ṣe àbẹ̀wò sí ààfin ọba ti ìlú Igbó-ọrà. So bó ṣe ń lọ níbẹ̀ náà la ní kí àwọn wa ẹ bá wa subscribe, ẹ bá wa share kí ọ̀pọ̀ ọmọ Yorùbá kí wọ́n lè rí kí wọ́n lè mọ bí ó ṣe ń lọ. Ó yẹ máa bá wa kálọ. Àmì nílẹ̀ Yorùbá pátápátá Ọlọ́run ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́. Mo wá fi òkú bàbá yìí aláṣẹ ìpínlẹ̀ Òrìṣà. Mo wá fi bàbá mi Olúgbọ́n Francis bàbá dáadáa bàbá Lálùbáríkà bàbá ṣe kábíyèsí Olúgbọ́n. Mo fi bàbá mi Olúgbọ́n mo fi kí gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá. Ọlọ́run jẹ́ kẹ́mi yín gùn, Ọlọ́run jẹ́ kí àṣẹ ọpẹ́ lẹ́nu yín, òkèrè apẹ́ lọ́wọ́ yín. Kí bàbá wa tó ń ṣàdúrà ìgbàgbọ́, kí bàbá mi tó ṣàdúrà mùsùlùmí, kí bàbá wa oníṣẹ̀ṣẹ̀ àdúrà yẹn gbà ní bàjẹ́ fún yín. Kí bàbá mi bàbá so Ọlọ́run jẹ́ mi yín gùn, ẹ pẹ́ fún mi, ẹ ní parẹ́ láéláé, ẹ mọ borí ọ̀gá, ẹ kùn lẹ́mìí, ẹ ní ṣàìsàn, àìsàn ní ṣe kò ní sọmọ. Ẹ̀yin bàbá wa ní òdòdó ewé àgbọn ọ̀dẹ̀rọ̀ abákan gbogbo ara gbogbo lé ara yẹn wọn lé gbogbo wa. Mo wá kí bàbá mi olú ọ̀fìn bọ̀ ọ̀rọ̀ kábíyèsí Ọlọ́run jẹ́ mi ọgbọ́n. Mo kí bàbá wa Ọ̀ọ̀ni olórí aládé gbogbo Ọlọ́run jẹ́ mi tí wọ́n ní ogún bí tí wọ́n bá wá. Inú mi dùn pé mo wà ní ó ti ẹ̀ lè padà wá sílùú Ìbàdàn lẹ́nu. Wípé jọ́nà rèé bí àná mo ṣe wọ̀lú kí n tó lọ ọ̀dọ̀ Sálíù wá gba àṣẹ lọ́dọ̀ bàbá mi wọ́n ṣàdúrà fún mi. A ní wọ́n ní ọkùnrin kan bẹ ní ìmí àkọ́bẹ́ mi lábẹ́jọ́ náà láti wọlé wá. Ọlọ́kùnrin kan bẹ ní àbí jẹ́ Sálíù, agbára rẹ̀ yẹn pọ̀ gan. Bàbá mi ní agbára yẹn pọ̀ abẹ́yẹsẹ̀ agbára yẹn pọ̀ gan pé kódà gan ó kọjá ohun tí mo rò ní mo fẹ́ débẹ̀ abẹ́sẹ̀ ní bámu lọ pé àwọn ọlọ́pàá ti try ní wọ́n bá mú wọn fi ilẹ̀ náà ní wọ́n dẹ̀ mọ̀ pé àwọn náà lágbára lókè Buhari ní bẹ́ẹ̀ kò sí nǹkan tá a nà sí ọmọ ẹni ò sì ní ṣe bí bẹ́ẹ̀ bàbá ní ìjẹ́ka fọgbọ́n sí ìjẹ́ka fọgbọ́n sí ẹ̀rọ pé ọkùnrin yẹn ní agbára kan ju tí mo rò lọ. Bẹ́ẹ̀ bàbá mi bá ṣàdúrà fún mi pẹ̀lú gbogbo ẹ̀yàn bá wá bàbá sọ́tẹ́ ṣàdúrà tẹ́lẹ̀ lọ bẹ̀yẹn oníjẹ́ Sálíù. Ìwòsàn àbábílà ni. Àlẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀. Àbábílà ni. Wá gbéra wá ṣàdúrà ní ààfin ọ̀hún yẹn ni wá ṣàdúrà fún mi. Wá gbéra àwọn ọmọ ìlú wa abẹ́lé méjì wa kọ́lọ́ bá Sálíù yìí wá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Wọ́n ọkùnrin yóò bá là wá ìlú bàbá wa rẹ̀ ó sáàrí làlẹ́nu mi kí ló dé tó ń dà wá láàmú òun jí wa gbé òun gba búrẹ́bù ó tún jí ọmọ ọba àgẹ̀gẹ̀ gbé ó ní kán lọ mú wá ó ní sọ àwọn ọmọ òun ni àwọn ọmọ rẹ̀ ṣe lè mọ ṣe bẹ́ẹ̀ kí ló dé ẹ ṣe bẹ́ẹ̀ báwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ mo ń bá sọ̀rọ̀ lọ́nà bẹ̀rẹ̀ sí ìbọn sí wa ẹ ṣe báyìí ọ̀rọ̀ làwọn bá yín sọ kájọ sọ ìmọ̀tẹ́ wáyé ọjọ́ méjìlá fún yín ọjọ́ méjìlá fún yín gbàtọ́ mo kúrò mbẹ́ tó padà sọ́dọ̀ bàbá pé bàbá mo débẹ̀ mo dẹ̀ fún mi lọ́jọ́ méje mo ní yọ lọ pẹ̀lú àṣẹ tí ń bẹ lẹ́nu tí àṣẹ òní tẹ́ lẹ́nu yín kábíyèsí yìí nìkan àti ìmọ̀rúkọ ọba kan tó dúró ńlá àwọn ọba yòókù wọn bóyá wọn ò tó ní ìjọba àwọn òdòdó mi láàbù. Certificate of office. Ọdẹ àti ọba àwọn ọmọ bàbá àjọpọ̀dé ìwé mú àfẹ́. Asígẹ̀gàn àná tó kú sẹ́wọ̀n kọ́dọ̀ tiẹ̀ náà tiẹ̀ ní mọ̀lùmọ́ ní tí ó lọ. Ó dàbẹ̀ ni pé ọba Tápà
bàbá yẹn náà kú ọdún gbọ́dọ̀ wọn lọ àwọn onídàá láàmú gbogbo tó wà ṣẹlẹ̀ kọsẹlẹ̀ tí mo ti lọ́dọ̀ olúwa òfin ìgbòrà mo ní mo bẹ náà mo ti mọ ẹ ọdún ló wá kú alága àwọn náà nìyẹn nígbà tó wọn sá tó lọ wọn sá ẹni ọba wọn sá ọjọ́ méje wa pé pẹ̀lú àṣẹ Ọlọ́run àṣẹ àwọn bàbá wa àti kọ́ọ̀sù ọkùnrin wa bàbá àtàwọn ọ̀rẹ́ mi àwọn ẹ̀gbọ́n mi àlọ́ọ̀bẹ̀ àdẹ̀rẹ̀ pé ìjọba àlè tó tọ́ wọ́n tẹ́tì àdúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjìnìà Olúṣèyí Mákindé pété yóò sí Ọlọ́run wa kálukú ló nípa àti ẹ̀ tó kó ṣẹ́dẹ̀ mọ̀ ìjọba tí ń bẹ lókè ńgbà yẹn agbára gómìnà ọ̀tá òkè ni àṣẹ ti wá ipe Sunday ọ̀gbọ́dọ̀ lọ sí Ìbàràpá lọ́jọ́ méje o kó sójà sọ́nà iye ọmọ lè lọ mọ́tò bàbá wa ní à ń pè à ń sà ẹlẹ́mẹ̀rin ó kú kábíyèsí alábẹ́sù gbọ́rọ́gbọ́rọ́ ló kú abàgbà ló pọ̀rùpọ̀rù lórí èbè ẹ̀ wá ń béèrè pé sọ́dẹ ló kú ní àbágbẹ̀ ọ̀rọ̀ òye yìí ni ìkómọ́tà dájọ́ sí ni ọ̀dọ̀ sáléwu á sì débẹ̀ ọmọ mi ń sunkún. Sorry, sir. Oh, sir. Oh, sir. Babila ni baby. Gẹ́gẹ́ bí abẹ́ àmọ́ sẹ́nu. Òòrùn yìí ti gbé ọmọ lọ bẹ̀ ọmọ ìlú. Àwọn sunkún, ọmọ ń sunkún. Èmi sì ti ṣàdéhùn ọjọ́ méje fún gbogbo ọmọ Yorùbá káàkiri ayé. Ọjọ́ méje. Gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Ìyá ni mo lọ bàbá ní bàbá ti kú àwọn àbúrò bàbá ní kí n lọ ọmọ aládìkún ni aládìkún ò ní sàdéhùn pé ọmọ síbẹ̀ lọ ọbẹ̀ ọ̀ní ń dìbẹ̀ ìyá mi wọ́n sọ ọmọ wọn ìyàwó wọn àfóònù wọn tí wọn sí nọ́mbà mi wọn lè di ẹrú kàkí mọ kọǹkà tọjọ́ méje mo wá pé bàbá mi pé bàbá ọjọ́ méje ti pé bàbá ní kòkòlàjà yẹn pọ̀ gan ọmọ mi ní bàbá àwọn èsì ẹ̀mí yóò kún fún mi 100 years mo rí yín ni ẹjẹ ń wá bẹ bàbá nínú mi ó dùn bàbá lè wá àdéhùn ní ṣùgbọ́n ìyẹn pọ̀ ọ̀gọ́ tó bá lè wá inú mi ó dùn pọ̀ wá à ń bá security lójú ọ̀nà à ń bá àwọn náà dẹ̀ ṣe dáadáa a sọ fún ọ pé ẹ mọ́ yìnbọn ẹ bá yìnbọn á bá yín jà ẹ mọ̀ pé ẹ̀yin kọ́ là ń ọ̀rọ̀ àbá ṣáájú lábẹ́ ìlú ọ̀rẹ́ ọlọ́run lè ṣẹ́kùn náà ogun tiẹ̀ tó gbé yẹn kò ní tó ti sẹ́ òní orí mọ́ gbogbo Fúlàní tó fún wa ti jàǹbá nílùú Ìbàràpá pàápàá jùlọ ní gbogbo ilẹ̀ Yorùbá nípínlẹ̀ Ọ̀yọ́ náà wà yìí fún ọkọ̀ àwọn rẹ̀. Bàbá wa ṣàdúrà pé Yorùbá ò ní dèrò ẹ̀yìn bàbá mi yìí ṣàdúrà pé Yorùbá ò ní dèrò ẹ̀yìn Yorùbá ilé ẹsẹ̀ ru ẹ̀yìn náà ní dèrò ẹ̀yìn láéláé. Mo fi ń dá gbogbo ọmọ Ìbàràpá lójú gẹ́gẹ́ bẹ̀rẹ̀ tí bàbá mi sọ onídìkẹ́ sọ̀rọ̀ Fúlàní mọ́ wọ́n ti mọ̀ pé mo ti dé àwọn tó kú ó ti wọ́n ṣètò bí wọ́n ṣe mọ́ lọ. Àwọn tó ní fóònù. Wọ́n dẹ̀ mọ̀ pé mi ní fi bàbá mi lẹ̀ wọ́n ti mọ̀ pé báwọn bá tún bẹ̀rẹ̀ sí pààyàn tàbí jíyàn kiri nísìnyí bàbá ó pè ọmọ rẹ̀ ọmọ ó sì dá bàbá rẹ̀ lóhùn tí o kú dé yìí mo kí kábíyèsí lẹ́ẹ̀kan sí mo wà pẹ̀lú yín
ẹ ju ọ̀pọ̀ pàtẹ dá fún ọdún tí ń bọ̀ yẹn lọ nígbà tẹ bá lo bí 140 150 tí ẹ̀mí gùn dáadáa àwa mọ̀ béèrè pé kábíyèsí kò ní sẹ́ lo 30 sí àbí ẹgbẹ́ mọ́ ọkọ̀ yóò sì rí nìyẹn ìyá wa olórí ẹ lo bàbá dáadáa ẹ jọ lora yín pẹ́ ẹ lora yín gbogbo àwọn ọmọ tẹ bí ní ọ̀yàn rí gbogbo àwọn ọmọ tẹ bí ní ojú bàbá lọ ẹni tẹni àná ọlọ́run bá tó ṣe yín bẹ́ẹ̀ tó ti kẹ nírẹ̀lẹ̀ kẹ́dẹ̀ nígboro sí bàbá wa lẹ́nu ọ̀wọ́n gbọ́rọ̀ sí yín lẹ́nu gbogbo àwọn ọmọ tẹ bí ó dé yàn gbogbo tẹ ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọba tó ní tẹ ń fi ń sùn nǹkan báyìí ni mo fẹ́ lọ́kàn mi ọlọ́run yóò ṣe fún yín àgbàdìkà bàbá tó jókòó yìí àgbàdìkà àfẹ́ tí bàbá mi ní bàbá mi Olúmọ Francis bàbá dáadáa ó ní Sunday mo ní ń bọ̀ lọ wà mo ní bàbá mo ti mú aṣọ sọ́run ó ìdè bàrà ta wọ́n ní kábíyèsí ẹ̀yin náà wà ní Canada ẹ̀ ó ní mo ní kọ́ ọmọ lọ bí sùn torí ìtẹ́ ní ọjọ́ sùn wọ́n ní bàbá mi Olúmọ débẹ̀ nígbà tí mo wá kọ́kọ́ kọjá kó pé akọ́kọ́ rí bàbá wa Eléruwa ọlọ́jẹ́ mi tí mo ní òkun àwọn náà ṣàlejò wa dáadáa àdẹ̀dúkọ́ lọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀kan ṣe lórí bàbá yẹn gómìnà ṣe dáadáa lórí ẹ̀ inú mi dùn sí gbọ́ àwọn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn Ṣèyí Mákindé ló gbé àwọn òpèsè kàtínú mi dùn sí máa yẹn láyé láyé nígbàgbé ara ẹni ti bàbá Aláàfin yẹn náà owó sáìdì ẹnì kankan ó lo kẹtọ́lọ̀ wọn rán èèyàn oníwà kọ́mọ lọ́ta bí bàbá ṣe jókòó ìyọ̀tá wà ó sì mọ jẹrí ọ̀tá ni wọ́n mọ jẹrí ọ̀tá ni wọ́n mọ jẹrí ọ̀tá ni ọmọ ò ní agbára láti sọ fún bàbá pé bàbá mi Ọlọ́run fún yín lówó Ọlọ́run fún yín ní kílẹ̀ kan ṣùgbọ́n ọmọ ní ni pé bàbá mi Ọlọ́run jẹ́ mi yín ogun ọmọ tó bá wá fẹ́ pẹ́ yóò ní bàbá mi Ọlọ́run jẹ́ kí n rí ní pẹ́ bàbá wa ọba àsọsàdúrà kílẹ̀ kan wọ́n nílẹ̀ Yorùbá ò ní parun pé àgbọ̀dọ̀ gbàgbé àṣà Yorùbá ó ṣe pàtàkì ṣùgbọ́n bàbá tí wọ́n ṣàdúrà pẹ̀lú ìgbàgbọ́ wọ́n lo àṣà Yorùbá náà ni wọ́n dé padà Yorùbá náà wọ̀ ọ̀kẹ́rẹ́ Yorùbá gbogbo ètò bàbá ọmọbìnrin sí wọn sọ àṣà nù wọ́n lè lọ nílànà Jésù àwọn náà nínú bẹ́ẹ̀ Sunday lè rí Christian nẹ́mí bàbá mi ló fi ìlànà ẹ̀bẹ̀ mi ṣùgbọ́n bí mo ṣe jẹ́ Sunday yẹn wọ́n bí mi lọ́jọ́ ọ̀sẹ̀ mi àti Sunday èmi lórí ọdẹ kódà tí máa ń lọ ṣọ́ọ̀ṣì ọmọ ń lò gbàgbé torí pé ṣọ́ọ̀ṣì wa wọ́n wo èémẹ̀ lórí ọ̀wá lè jáwọ́ ṣọ́ọ̀ṣì ọ̀sánú ẹ̀ náà gé lórí ìyẹn gbọ́dọ̀ dúra wọ ṣọ́ọ̀ṣì ìdí èyí bàbá wa èmi yóò kù bàbá wa tí wọ́n ṣàdúrà mùsùlùmí náà ẹ̀rí pé àṣà náà làwọn náà fi sára èmi yóò kù kábíyèsí ẹ̀mọ́bìnú sí wọn ẹ̀mọ́bìnú sí wọn ní parẹ́ àbáríkà bàbá wa ní tán ìlú yóò ní bàjẹ́ bàbá ìlú yóò ní bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀mọ̀ jẹrí ọ̀tá ni ẹ̀ẹ́dẹ̀bí mọ́ pẹ́ ṣe ń pẹ́ láyé àgbókòrò ti ní àgbó kékeré tó kó akọ ẹ̀kọ́ ẹ̀kọ́ àbáríkà bàbá mi tó dógó yìí bàbá yára yóò ní tán bàbá mi ò ní àdúrà ọmọdé ni pé bàbá kẹ pé kí ọ ní ọba lè pẹ bàbá mi ẹ̀pẹ́ bí mọ́ pẹ́ ṣe ń pẹ́ láyé ẹ̀pẹ́ bí mọ́ pẹ́ ṣe ń pẹ́ láyé ẹ̀ ṣàdúrà fún mi pé kémi ọmọ níyì ẹ̀yin náà ọmọ níyì ni ọmọbìnrin bàbá o ẹ̀yin bàbá ní ojú ní gba ìlọ́wọ́ orí àtẹ́lẹsẹ̀ ní gba ìlọ́wọ́ ọ̀nà aṣọ funfun ní gba ìlọ́wọ́ ọ̀rọ̀ lẹ́bi sọ ẹ̀ka gba yìí nàrá ẹ̀mọ̀ gba yìí ẹ̀mọ̀ gba yìí ẹ̀mọ̀ gba yìí. alẹ́bàdẹ́ bẹ̀rẹ̀ náà fún ẹni kẹ́ gbọ́mọ akẹ́lẹ́ ojú àti ìpínlẹ̀ kẹlẹ́ ọmọ akẹ́lẹ́ ẹni bá gbọ́mọ akẹ́lẹ́ ojú òrì jà àṣẹ̀kó ẹni bá ti ìpínlẹ̀ kẹlẹ́ àríkà àwọn ìyá mi ọ̀sẹ̀ àṣà àwọn ọ̀pá àgbẹ̀bọ̀ lákìlá ẹgbẹ́ òdìdé mọ́ bẹ́ẹ̀ lẹ́bọ̀ lọ gbogbo Fúlàní àwọn ọ̀rọ̀ yìí yọ padà síbi tó ti wá ìsàwá tí ó pẹ́ òkè díẹ̀díẹ̀ torí ọ̀nà ọ̀rẹ́ wa tó ṣe ọ̀dọ́mọ́ wa tó rí dáwọn láti sọ́bọ̀ ó ti wà tó sí adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn agbófinró wọn pátá láti Ìbàdàn orí mo wà ní ìlú láti mọ̀ pé wọ́n ti ń tẹ̀lé fún tàlàfíà ní adẹ̀ ní àwọn agbófinró náà bí Ìbàdàn mi ní dárúkọ torí security reason ṣùgbọ́n mo kí ọ̀gá ọlọ́pàá yányán bí o ti ẹ̀ gbọ́ oyòwòyò wa dáadáa. I thank you. I greet you now. Àwọn ọlọ́pàá tó wà níbà yìí tó jẹ́ àwọn ọlọ́pàá tí
àwọn ọ̀tẹlẹ̀múyán mo kí àwọn náà gidigidi pẹ̀lú gbogbo àwọn elétò ààbò tó kù mo kí lórúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mo kí àmọ̀tẹ́kùn ní fìjìláńtì ní mánu àtọ̀nà ìbílẹ̀ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé o lórúkọ gómìnà mo kí ẹ kú di ẹ ṣé kí bàbá wa Sunday Igboho lè mọ̀ pé nílẹ̀ Ẹ̀gbọ́ra àṣà Yorùbá àti ìṣe Yorùbá ó wà lára wa wọ́n fẹ́ fi orin kẹ̀lẹ́dẹ́ dá yín lára ní ọ̀yá ní ọ̀bá ṣùgbọ́n mo sọ̀rọ̀ pé bá kéwì jẹ́ ìjọba lápá.